ìkànnì Jígí Alára tó dé bó ṣe máa ń dé àwa la lára àwa ò kí ń gbà àrà dá àwa gangan lára tí dára nínú àrà ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìkàlẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Jígí Alára níbẹ̀ làwa ti máa ń sọ ìtàn pẹ̀lú àkọlé ìtàn tá a sọ ìtàn pẹ̀lú ẹ̀mí a ka ìròyìn bí àkọlé ìtàn níbi tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ dàbí àṣà Pẹ̀lúmísì Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa níkànnì Jígí Alára. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olùgbọ́ wa nílé ẹ mọ̀ sí ohun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé ìkànnì Jígí Alára ní gbogbo ìgbà ní gbogbo àsìkò a mọ̀ lóore a dúpẹ́ fún yín o. Orúkọ ọmọ ó ní ìjánu ọmọ okùn tẹ́ ẹ rí òun gan-an ó ní ìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tí ìyá àti bàbá tí wọ́n sọ mí o. Ẹ já sọ̀rọ̀ lórí ọ̀wọ́n gógó epo ní Nàìjíríà ṣé mọ̀ pé kì í ṣe ìròyìn mọ́ ọ̀rọ̀ náà ti di tọ́rọ́ fọ́nkálé pẹ̀lú bí epo bẹntiróòlù bó ṣe di ọ̀wọ́n gógó lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré tíátà Òkúnnù ó ti wá sọ̀rọ̀ lórí rẹ̀ báyìí o. Kí ni t'Òkúnnù sọ? Òkúnnù ní àwa là máa ń fìyà jẹra wa báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Òkúnnù bẹnu àtẹ́ lu àwọn alágbàtà epo bí owó bẹntiróòlù ṣe ti ń gbẹnu sókè sí ní gbogbo ìgbà. Gbajúgbajà òṣèré tíátà náà Wálé Akóredé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òkúnnù ó bẹnu àtẹ́ lu bí owó epo bẹntiróòlù ṣe ń gbẹnu sókè lásìkò yìí tó sì ní àwọn alágbàtà epo ó wà lára àwọn tó ń ṣokùnfà ìgbésẹ̀ náà. Nínú fídíò kan tí àgbà òṣèré náà fi léde lórí ìkànnì Instagram rẹ̀ ó sọ pé bí àlékún ṣe ń bá owó epo bẹntiróòlù lójoojúmọ́ ó ti pọ̀ ju bó ṣe yẹ lọ. Òkúnnù ní kì í ṣe ìjọba nìkan ló yẹ kí àwọn èèyàn máa bá wí lórí ọ̀rọ̀ epo. Ó ní tàwọn alágbàtà epo náà ó pọ̀ nínú rẹ̀ jọjọ o. Ó wòye pé epo tí òun rà ní 1,240 naira jálá kan ní ọjọ́ àbámẹ́ta ó sì fò fẹ̀rẹ̀ ó di 1,340 naira sí 1,350 naira ní ọjọ́ àìkú tó sì ní bí àlékún ṣe wà lórí rẹ̀ ó ti yára jù láàrin àsìkò péréte. Ó ní bí ó tilẹ̀ jẹ́ pé ogun tí Amẹ́ríkà àti Israel ń gbé tí wọ́n fi ń kojú orílẹ̀-èdè Iran wà lára ohun tó ń ṣe okùnfà bí àlékún ṣe ń bá owó epo. Ó ní kò yẹ kí ìṣẹ̀lẹ̀ náà ní ipa tó pọ̀ tó bẹ́ẹ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà nítorí Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè tó ní epo rọ̀bì púpọ̀ jù. Ó kọminú pé àwọn ọmọ Nàìjíríà wà lára àwọn tó ń dákún ìjìyà tó ń kojú ọ̀pọ̀ èèyàn lórílẹ̀‐èdè yìí o. Àgbà òṣèré náà sọ pé bí epo bẹntiróòlù ṣe gbẹnu sókè ó ní ó ti ń kó bá ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà èyí tó ti ń fa àlékún lórí owó ọkọ̀ oúnjẹ àtàwọn ohun èlò ìgbáyégbádùn míì. Bákan náà ló tún sọ̀rọ̀ lórí bí iye tí àwọn òṣìṣẹ́ ń gbà gẹ́gẹ́ bí owó oṣù kò ṣe tó ná mọ́ báyìí tó sì mú kí ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ dàbí ọ̀lẹ tí kò mọṣẹ́ ṣe mọ́. Ọ̀rọ̀ tí Òkúnnù sọ yìí ti wá fa onírúurú awuyewuye lórí ayélujára báyìí o bí àwọn kan ṣe ń wòye pé ẹ̀bi ọ̀rọ̀ náà kò sí lọ́wọ́ àwọn alágbàtà epo gẹ́gẹ́ bí Òkúnnù ṣe sọ. Àwọn èèyàn kan sọ pé ìjọba ní kò pọnmi sílẹ̀ di òǹgbẹ o tí wọ́n sì sọ pé ìjọba ni wọn ò ṣe ń tó yẹ kí wọ́n ṣe lásìkò kó tó di àsìkò tá a wà yìí. Kò ní sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ìjọba wọn bá ti ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe ṣáájú àsìkò yìí o. Ohun tí Òkúnnù sọ yìí ó ṣàfihàn ìrírí àwọn ọmọ Nàìjíríà látìgbà tí owó epo bẹntiróòlù látìgbà tó ti ń gbẹnu sókè látìgbà tí ogun ti ń wáyé láàrin Amẹ́ríkà, Israel àti orílẹ̀-èdè Iran o.
nígbà tí àwọn kan faramọ́ ọ̀rọ̀ Òkúnnù pé alágbàtà epo náà ní tiwọn lára o, làwọn míín sọ pé àìsí ètò ìjọba tó fẹsẹ̀ nílẹ̀ gidi òun ló fa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ẹ gbọ́ kí lèròǹgbà àtìyẹn náà, kí lọ̀rọ̀ tẹ́yìn náà ní, kí lẹ̀ fojú sùn sáwọn alágbàtà epo gan-an òun ló ń dá họ́wùhọ́wù sílẹ̀ ní Nàìjíríà ni àbí àwọn ìjọba? ẹ máa bá wa fi èròǹgbà àtìyẹn náà sábàlá àríwísí, ẹ máa tẹ̀lé wa o, ẹ sì máa darapọ̀ mọ́ ìkànnì yìí. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.